Ẹ káàbọ̀ sí àdúrà òwúrọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti òkè wá fún tòní. Ẹ̀mí mímọ́ yóò fún ọ ní ìṣẹ́gun ní ìhà gbogbo. Ìwé Sẹ̀káráyà orí 4 ẹsẹ̀ 6 rẹ̀ wípé ó sì dáhùn ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Serubbábélì wípé kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Ará àti olùfẹ́ nínú Kristi Jésù, gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ti fi rán mi ní òwúrọ̀ yìí, mo kéde sínú ayé yín wípé ẹ̀mí mímọ́ yóò fún yín ní ìṣẹ́gun ní ìhà gbogbo. Gbogbo ọmọ Ọlọ́run ni ó gbọ́dọ̀ ní ìrírí ìṣẹ́gun ní gbogbo ìhà. Èyí kì í sì ṣe nípa ipá àbí agbára wa bí kò ṣe nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́. Olùfẹ́, láìsí ìṣẹ́gun ní ìhà gbogbo kò lè sí ẹ̀rí tí ó tó tàbí tí ó ní ìtumọ̀ fún ọmọ Ọlọ́run. Fún ìdí èyí, ó ṣe pàtàkì fún gbogbo ọmọ Ọlọ́run láti ké pè é láti lè ní ìbápàdé ìṣẹ́gun. Olúwa nìkan ni ọ̀tá lè bẹ̀rù nínú ayé wa kí wọ́n sì ṣíwọ́ iṣẹ́ ibi wọn. Ará, ijú àwọn tí wọ́n bá pa òfin Ọlọ́run mọ́ tí wọ́n sì ń ṣe ojúṣe ìgbàgbọ́ wọn ni wọn yóò ní oore ọ̀fẹ́ sí ẹ̀tọ́ ìṣẹ́gun ní gbogbo ìhà. Ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 19 rẹ̀ wípé wọn ó sì bẹ̀rù orúkọ Olúwa láti ìwọ̀ oòrùn wá àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá. Nígbà tí ọ̀tá yóò dé bí kíkún omi, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun sókè sí i. Ará, ìwọ náà nílò láti béèrè fún agbára ìṣẹ́gun láti ọ̀dọ̀ Olúwa wá. Ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 19 rẹ̀ wípé kíyèsí èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá, kò sì sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Gbogbo ọmọ Ọlọ́run ni ó nílò láti ní ìgbàgbọ́ èyí tí yóò ru agbára ìṣẹ́gun sókè. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 37 rẹ̀ sọ fún wa wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa jù ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Ẹ̀mí Olúwa rú mi sókè ní àkókò yìí láti sọ tẹ́lẹ̀ sínú ayé ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa nínú ìwé Éfésù